ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ̀ o ọlọ́jọ́ ìbí ó yẹ gbéra nílẹ̀ ṣé wéré kó dá wa lóhùn. ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ̀ o ọlọ́jọ́ ìbí sẹ́ ìjó kan ẹ̀ o ṣé wéré kó dá wa lóhùn. ó bá wẹ̀ mọ́ kọjú rẹ̀ lọ́pọ̀ lẹ́ o ìbáwá fìrìmọ̀jò kọjú rẹ̀ ní sáré bí búkì bá ti di àbùsẹ́bùsẹ́ happy birthday to you o. alájọ bímọ dákọ̀ jọ̀kọ̀jọ̀kọ̀ gbọ́ bí olúgbogbo ti gbó kó gbọ́ bí olúgbogbo ti gbó ikú kì í pọ̀jọ́ ikú kì í pọ̀sùn o ikú ìpẹ́rẹ́dùn mọ́rẹ̀ ọba one orí burúkú ni wọ́n rí two àṣírí rò ní two three òní tí four orí rò ní four five ayé rò wá ní fífi dórí epo six ẹ̀mí rò ní six ayé rò ní six iṣẹ́ rò ní six ọkọ rò ní six gbogbo tó mínú ayé rò ní six o óyá 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 o mo fẹ́ délé bàbá tó bí ọlọ́mọ ẹbí wọn lọ máa yá o ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbà ìwọ lọ máa wẹ́ ọ̀làdọ̀kùn o àwọn bàbá rẹ̀ lọ ìyá tólú àwọn bàbá rẹ̀ lọ́mọ ìyá ọlálóore àwọn bàbá rẹ̀ lọ́mọ ìyá ọláníbà àwọ̀ ìlú ẹlẹ́tù lójú ìlú gbajúmọ̀ tó fọdán sásọ ìlú àwọn kí ó gbójú níjà o sògidì odò tí kò gbèrì rẹ̀ rárá ìyanu ló jẹ́ fọmọ odò àwẹ̀ odò mímọ́ lálùbọ́sà ń dáwọ́ lọ́rùn lé bàbá tó bí ọlọ́mọ odò agbára odò òjé odò ẹsẹ̀bà odò ọmọ àwẹ̀ o ọmọ àwẹ̀ pàmòpọ̀ kílù bàbá wọn lè dàràbà lé bàbá tó bí ọlọ́mọ àsọdúnmọ́dún ní sẹ́wọ́ àsọdúnmọ́dún o ayé àbọ̀lọ́rẹ́ àsọ̀sùmọ̀sù ní sẹ́wọ́ àsọ̀sùmọ̀sù ìyá azeem mo ní kó o máa gbọ́ wọ́wọ́wọ́ orí burúkú ni wà orí ìyá abdulaziz ò ní fọwọ́ gbà mọ̀ sí ẹrù tàbí àmọ́ kì í tún wọn ò ní gbé wá ká ọmọlé lọ́lá Elédùmarè ọba ìyá abdulmaliki tẹ́tí kó o gbọ́ mi o sẹ́kìrẹ́tù mọ́ gbọ́ o wọ́wọ́wọ́ orí burúkú ni wà orí ìbànújẹ́ ò ní wà orí lọ́lá Elédùmarè ọba ò ní fọwọ́ gbà mọ̀ sí ò ní fọwọ́ gbà kan sí ọkọ̀ ò ní kú mọ́ lórí ọmọ ò ní kú mọ́ lọ́wọ́ lọ́lá Elédùmarè ọba orí rẹ̀ ò ní burú ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dé ibi o kàfáyàtù lónìí máa bóun kí a o ìyàkọ̀ rẹ̀ pàtàkì lónìí máa bóun káyà àwọn dáadáa ó ní bóun káyà rẹ̀ lọ́dẹ ọkọ mo súnmọ́ láṣà bí òun